àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, àwọn àwágbé yín ga fún àánú àti ojú rere tí a rí gbà o láti tún rí ọjọ́rú mìíràn nínú oṣù kọkànlá. A gbàdúrà wípé ire ayọ̀, ìbùkún, ìtẹ̀síwájú àti ìgbéga yóò rú fún wa ní èní ní orúkọ Jésù. Àti gbogbo ẹja tó ń domi ayé wa rúlẹ̀, ẹ̀yin Olúwa yóò fi ìwọ̀n gbé wọn, tí a ó sì ní àṣeyọrí àti ìtẹ̀síwájú tí ó yanrantí. Ọ̀rọ̀ tí a ó gbọ́ lé ní yóò ṣe ọkàn àti ara wa ní rere, nítorí a ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Ló ti a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́rú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù ìkọkànlá. Àkòrí tí a ó gbéyàwó lé ní sọ wípé jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ tàn, jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ tàn. Nígbà tí a mú àkọ́sórí wa nínú ìwé Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìndínlógún, Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìndínlógún, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ níwájú ènìyàn, kí wọn kí ó lè rí iṣẹ́ rere yín, kí wọn kí ó lè máa yin baba yín tí ń bẹ ní ọ̀run lógo. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Jòhánù orí ìkẹsàn ẹsẹ̀ ìkíní dé ìkeje, Jòhánù orí ìkẹsàn ẹsẹ̀ ìkíní dé ìkeje. Bí ó sì ti ń kọjá lọ, ó rí ọkùnrin kan tí ó fọ́jú láti ìgbà ìbí rẹ̀ wá. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bi léèrè pé, olùkọ́ni, ta ní dẹ́ṣẹ̀ ọkùnrin yìí tàbí àwọn òbí rẹ̀ tí a fi bí ní afọ́jú? Jésù dáhùn wípé kì í ṣe nítorí ọkùnrin yìí dẹ́ṣẹ̀ tàbí àwọn òbí rẹ̀, ṣùgbọ́n kí a lè fi iṣẹ́ Ọlọ́run hàn lára rẹ̀. Èmi kò lè ṣe aláìṣe iṣẹ́ ẹni tí ó rán mi. Nígbà tí í ṣe ọ̀sán, òru ń bọ̀ wá o, nígbà tí ẹnikẹ́ni kò lè ṣe iṣẹ́. Níwọ̀n ìgbà tí mo wà ní ayé, èmi ni ìmọ́lẹ̀ ayé o. Nígbà tí ó wí bẹ́ẹ̀ tán, ó tutọ́ sílẹ̀, ó sì fi itọ́ náà ṣe amọ̀, ó sì fi amọ̀ náà pa ojú afọ́jú náà. Ó sì wí fún pé, lọ wẹ̀ nínú adágún Súlámọ̀. Ìtumọ̀ èyí tí ń jẹ́ rán lọ. Nítorí náà, ó gba ọ̀nà rẹ̀ lọ, ó wẹ̀, ó sì dé, ó sì ríran. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Nígbà tí àwọn ènìyàn bá sọ pé àwọn ọmọ nǹkan ṣe dáadáa, wọ́n á nílò láti fi hàn nípa ṣíṣe nǹkan náà dáradára. Nígbà tí wọ́n bá ṣe èyí, àwọn ènìyàn yóò fiyèsí wọn. Olùfẹ́, ṣíṣe àròyé pé àwọn ènìyàn kò rí tálẹ̀ǹtì rẹ kò ní mú èsì kankan wá o. Kàkà bẹ́ẹ̀, ṣe àfihàn agbára rẹ nípa ṣíṣe ohunkóhun tí o lè ṣe láti ibikíbi tí o bá wà. Bí ó ti wù kí ó jẹ́ pé ó kéré tó, láìpẹ́ àwọn ènìyàn yóò rí ìmọ́lẹ̀ rẹ, wọ́n á sì fi wá sí títàn ìmọ́lẹ̀ rẹ. Ìwé Àìsáyà orí 60 ẹsẹ̀ ìkíní dé ìkẹta. O lè ní tálẹ́ǹtì gidi, ẹ̀wẹ̀ tí o kò bá ṣiṣẹ́ kan kí o sì lè lo tálẹ́ǹtì rẹ, àwọn ènìyàn kò ní rí o. Ẹsẹ̀ àkọ́sórí wa tòní sọ pé kí o jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kó mọ́lẹ̀ fún àwọn ènìyàn láti rí iṣẹ́ rere rẹ, kí wọ́n sì lè yin baba rẹ tí ń bẹ ní ọ̀run lógo. Ǹjẹ́ o ṣàkíyèsí ọ̀rọ̀ náà? Iṣẹ́ ní ẹsẹ̀ náà, o gbọ́dọ̀ ṣiṣẹ́ kí àwọn ènìyàn kí ó lè rí ọ. Ẹnìkan fi hàn mí nínú ìwé ìròyìn, nínú èyí tí akọ̀ròyìn kan ṣe àwàdà nípa àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run ti ṣe láyé mi. Ẹni náà tí ó fi àkọsílẹ̀ náà hàn mí, ó wí pé, Dádì, kí ni ẹ rí sọ sí àkọsílẹ̀ yìí? Mo sọ fún pé mi ò ní nǹkan kan sọ láti sọ. Mi ò ní ọ̀rọ̀ láti sọ rárá nípa irú àwọn àwàdà bẹ́ẹ̀, nítorí ojú mi di púpọ̀ látàrí iṣẹ́ Ọlọ́run tí mò ń ṣe. Mi ò sì lè jẹ́ kí ọ̀rọ̀ tí kò tó nǹkan kí ó dí mi lọ́wọ́ rárá o. Bíbélì kíkà tòní sọ ìtàn ọkùnrin kan tí a bí ní afọ́jú. Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn Jésù bẹ̀rẹ̀ sí ní ṣe àríyànjiyàn nípa pé ẹ̀ṣẹ̀ ta ni ó fà á tí ó fa ìṣòro ọkùnrin náà, Jésù darí àkíyèsí wọn padà sí ohun tí ó ṣe kókó. Ó sọ fún wọn, èmi kò lè ṣe aláìṣiṣẹ́ ẹni tí ó rán mi. Nígbà tí í ṣe ọ̀sán, òru ń bọ̀ o, nígbà tí ẹnikẹ́ni kò lè ṣiṣẹ́ mọ́. Lẹ́yìn náà, ó tutọ́ sílẹ̀, ó fi ṣe amọ̀, ó sì fi pa ojú ọkùnrin náà, ó sì sọ fún un kí ó lọ wẹ̀ ní adágún omi Sílọ́mù. Ọkùnrin afọ́jú náà padà wá o pẹ̀lú ojú tuntun. Jésù ń lọ káàkiri ní ṣíṣe iṣẹ́ baba ní gbogbo ìgbà tí ó ń ṣe iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ní ayé. Gẹ́gẹ́ bí ènìyàn, ó ń lọ káàkiri, ó ń ṣe rere débi pé níbikíbi tí ó bá lọ,
àwọn ènìyàn ń ṣe àkíyèsí rẹ̀ wọ́n sì ń tẹ̀lé e. Olùfẹ́, nígbà tí o bá ń lọ káàkiri ní ṣíṣe iṣẹ́ ẹni tí ó rán ọ, ìwọ yóò di ìlú tí a tẹ̀dó sórí òkè tí kò ṣeé farasí àti bíi fìtílà tí ó wà lórí ọ̀pá fìtílà tó fi ìmọ́lẹ̀ fún gbogbo ẹni tí ó wà ní ilẹ̀. Ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 14 títí dé 15. Àwọn ènìyàn wọ́n lè má fẹ́ràn bí iná ṣe ń rìn, ṣùgbọ́n kò sí ẹni tó lè fojú rénà ìwúlò rẹ̀ o. Tí o bá fẹ́ jẹ́ ẹni tí àwọn ènìyàn ń rí tí wọn kò lè ṣe láìsí ipa rẹ̀ tó yàtọ̀, jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ mọ́lẹ̀ nípa fífi ojú ṣiṣẹ́ iṣẹ́ náà tí Ọlọ́run ti fi lé ọ lọ́wọ́ kí o ṣe dé ojú àmì. Ọ̀rọ̀ àyẹ̀wò: ǹjẹ́ o gba ìmọ́lẹ̀ láàyè láti mọ́lẹ̀ nípa lílo àwọn ẹ̀bùn rẹ dáradára? Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run, ẹ̀bùn tí o fún mi ní oore ọ̀fẹ́ láti lò ó kí n lè fi tan ìmọ́lẹ̀ sí aráyé. Àwọn ẹ̀bùn tí o fún mi ní oore ọ̀fẹ́ láti lò ó kí n lè fi tan ìmọ́lẹ̀ sí aráyé. Ọlọ́run yóò sì fún wa ní oore ọ̀fẹ́ ní orúkọ Jésù. Olóbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kan lè jẹ àǹfààní Ọ̀run Ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.